Ẹ kú dédé wòyí. Ẹ̀yin olólùfẹ́ orí Yinka TNT ẹ kú bójọ́jọ́ ṣe dáadáa lẹ́nu mo bá yín. It's going to be a very quick one. And nǹkan tí mo sọ tí mo fi àkọlé show yìí tí mo ní obìnrin. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin obìnrin kan. Pàápàá ẹ̀yin tẹ́ ń wá ọkùnrin tẹ́ single. Ẹ̀yin single parent bóyá single mom. Torí kò ń sábà ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ti marry rí. Ẹ̀yin tẹ́ jẹ́ single mom àbẹ́yìn tẹ́ máa ń sọ pé ẹ̀ ń wá ọkọ, ẹ̀ ń wá ọkọ, ẹ̀ ń wá ọkùnrin, ẹ̀ ń wá ọkùnrin. Kí lẹ fẹ́ gan? Kí lẹ fẹ́? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ mí. Ẹ kọ̀ rò pé Yinka wá ń ṣiṣẹ́ okó àtòbòbò. Ó dà pé by now ẹ ti mọ̀ mí lórí bíbá. Ó yẹ kẹ́ ti study mi pé mi ti torí nǹkan tí mo máa jẹ kí n máa ṣe rubbish. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹlẹ́tàn ló pọ̀ jù nù yín. Ẹ̀yin gangan lẹ kọ́ àwọn ọkùnrin ní oró. Ẹ̀yin lẹ kì í jẹ́ kí ọkùnrin kó get serious pẹ̀lú obìnrin mọ́. Nítorí àwọn ọkùnrin tó bá get serious pẹ̀lú yín, at the end of the day, ẹ máa ń fún wọn ní ìgbẹ́jẹ ni. Ó máa ń dàbẹ́ ni pé ẹ máa ń go into a relationship to size ọkùnrin, to size man up. Ẹ size ẹ̀ tẹ́ bá ti wá rí pé stick orí yín, ẹ wá fi pé irú ọkùnrin yẹn ò lè fún yín ní nǹkan tẹ́ ẹ bá wá. Ẹ kọ̀ dédé change attitude, ẹ kọ̀ máa develop àwọn, ẹ kọ̀ bẹ̀rẹ̀ sí ní wùwà burúkú, ìwà orí burúkú kan ni. Most of you, you don't really know what you want. Honestly, ẹ̀yin obìnrin, you don't know what you want. Yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé bóyá wọn ì tí ì marry rí, tí wọn ì tí ì bímọ rí, tí wọ́n fà tètè settle. Èyí tó ti bímọ nínú yín, honestly, gbogbo ẹnu ni mo fi sọ. Alábàárù ni ọ̀pọ̀lọpọ̀ ń wá, kì í ṣe partner. Alábàárù lọ̀pọ̀lọpọ̀ yín wá. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀, ẹ fi àwọn ọkùnrin ọlọ́kùnrin lẹ̀. If you know you are still dealing with issues, you are still dealing with your past. You cannot forget your past. Your past is still haunting you. There's no point getting into another relationship with a man. Because at the end of the day, ẹ ń jẹ́ káwọn ọkùnrin yẹn kó máa forí fàgbọ́n. Ìgbà tẹ́ bá ti lọ kọ́ wọn lóró, when they come across or when they come in contact with another woman, attitude tẹ́yìn fún wọn yẹn náà máa fi deal pẹ̀lú obìnrin mi, wọ́n á ti wò pé àwọn obìnrin ò ní lárí, wọn wà reliable. Tó bá ti mọ̀ pé o ṣì ń deal pẹ̀lú past yẹ, tó mọ̀ pé past yẹ ṣì ń haunt ẹ, there's no point getting into a relationship. There's no point leading any man on. Tó bá mọ̀ pé o tí kúrò nínú past ẹ, tó bá mọ̀ pé o tí ṣetán, ẹ̀yin lẹ ń kọ́ àwọn ọkùnrin yìí lóró, and that is why you see wípé ẹ̀yin lẹ máa ń ní problem pẹ̀lú ọkùnrin kan, tẹ́ máa deal pẹ̀lú ọkùnrin yẹn individually. But ọkùnrin bá ti ní problem pẹ̀lú obìnrin kan, wọ́n máa ń generalize ní pé bí obìnrin ṣe rí nìyẹn. Ẹ̀yin lẹ ń jẹ́ kí àwọn obìnrin míì tí wọ́n dá, ẹ̀yin lẹ ń jẹ́ kó máa ráre lọ́wọ́ ọkùnrin. Ẹ̀yin lẹ jẹ́ kí àwọn ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin, ẹ̀yin lẹ jẹ́ kí àwọn ọkùnrin take àwọn obìnrin serious mọ́. You will come crying. Mo fẹ́, I want relationship, I want relationship. Tẹ́ bá ti wá bẹ̀rẹ̀, ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa misbehave. Àwọn nǹkan tí ò ìmí àní orí ẹ wọ́ sẹ́gbẹ́ kan. Ṣòkòtò ẹ máa ń sofé. Kò ṣe kinní kan, kò ṣe kinní. Ẹ wá fọ́ ọkùnrin yẹn lẹ̀. You will not even have any reason láti fi ọkùnrin yẹn lẹ̀ o. Ẹ tún wá máa padà wá bá mi pé you want another person and you expect me not to charge you again. If you must leave a man, nǹkan tó bá ti mú ẹ dúró ti ọkùnrin yẹn for like a month, 2 months. O dẹ̀ wá sọ pé ó fẹ́ filẹ̀, you don't have any genuine reason. I mean, I don't understand. Kò sí genuine reason wá kọ́ ni o fẹ́ walk away after leading the man on. Ẹ máa lead wọn on. How do you, ṣé o mọ̀ pé o ti ba yí obìnrin míì tí ọkùnrin yẹn bá pàdé, o ti ba yí ẹ̀ jẹ́? Because àwọn ọkùnrin míì tó bá ti open heart wọn fún obìnrin kan, tóbìnrin yẹn bá ti mess wọn up báyìí, àti tún open heart wọn fún obìnrin míì, ó máa ń pẹ́. Olófin máa ń dàbẹ́ ni pé obìnrin máa ń jìyà lọ́wọ́ àwọn ọkùnrin ẹ máa ní pé wọn wà reliable. Wọn ò ní wà reliable because wọ́n ti gbé ọkàn wọn lé yín lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà, ẹ ti fojú wọn ráre. Wọ́n ti gbé ọkàn wọn lé yín lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ẹ ti misbehave. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ní ojú, ẹ kì í fi ń ríran. Ẹ máa rí rírí tán, ẹ máa wá ẹ̀rí káàkiri. Kí ẹ̀ tí ẹlòmíì ò rí láyé ẹ̀ rí. Ẹlòmíì ò rí kí ẹ kò rọ́kùnrin love ẹ̀ rí. Ájàjà rọ́kùnrin love ẹ̀, á tún máa ṣe ayọ̀ jù. Èmi ò mọ nǹkan tó ń ṣe àwa obìnrin o. Mi ò mọ nǹkan tó ń ṣe àwa obìnrin o. Mi ò mọ nǹkan tó ń ṣe wá o. Honestly, tẹ́ bá rí mi tí mo bá ń sọ̀rọ̀ báyìí, mi kò lè máa tú àṣírí ni mo ti rí. Tó bá ti mọ̀ wípé o ò tí get away, your past, o ò tí get over your past.
don't come to me. Má lọ ní problem pẹ̀lú Tájù kó wá máa fìyà Tájù máa fi jẹ Túnjí. Má fìyà Tájù jẹ Túnjí. If you know you have not purged yourself, get over your past. Don't get into any relationship. Don't come and lead any man on. Lọ́dọ̀ mi. Don't come and lead any man on. Lọ́dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ yín ti wà petty jù. I'm telling you. And at times, tí bá rí ìwà tí obìnrin mi bá wù, tó bá lóhun ò sí nílé ọkọ mi ò ní wà surprise. Because kò sí bó ṣe fẹ́ nírú wà yẹn, tọkùnrin ṣe fẹ́ dúró tì ẹ́. Kò sí bọ́kùnrin ṣe fẹ́ dúró tì ẹ́. Àwọn ọkùnrin sí ò fẹ́ wàhálà mọ́. Stress ti pọ̀ ní gbòòrò ju pé kó tún wá máa hard the stress ti ẹ mọ́ stress. You people ẹ ní láti lọ check ara yín honestly. Wàhálà tó ń ṣẹlẹ̀ ń tàn sìn bẹ́ẹ̀ ṣe ń tàgọ ọkùnrin pé èèyàn burúkú ni wọn olórí burúkú ni wọn ẹ̀yin lẹ kọ́ wọn sẹ́ẹ̀. Ẹ̀yin lẹ kọ́ wọn àwọn nǹkan tẹ́ ń ṣe ò dáa ọ̀pọ̀lọpọ̀ yín especially you single mom single parent you ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ pé ẹ máa ń sọ pé ẹ ń wọ́kọ ìmí inú yín ẹ máa act on impulse ni tó bá ṣe kọ sí yín nígbà kan máa kọ sí yín pé kẹ́ wà pẹ̀lú ọkùnrin a kọ sí yín nígbà yẹn ní ẹ̀yin gan ló yẹ kó máa pè ní user tó bá tí ọkùnrin yẹn bá ti wá bóyá ó ti fún yín ní shoulder láti cry on báyìí ó tún ti sú yín you want to move on especially tó bá ti wà on your own for some years o lè má ní permanent relationship o kò lè má jẹ́jẹ́ kó máa sáré wá kó máa sáré lọ because at the end of the day ẹ ń hurt àwọn ọkùnrin yìí ẹ dẹ̀ ń kọ́ wọn lóró ni you don't really know what you want honestly you don't know what you want and èmi let me tell you this tí ọkùnrin bá wá bá mi torí ẹ̀yin kan tún wá wà petty débi wípé ẹ fẹ́ jẹ́ o ẹ like ọkùnrin yẹn o bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣe orí burúkú ẹ fẹ́ máa ṣe àwọn ọyọ̀ tí ó yẹ káwọn ọmọ under 16 àwọn ọmọ 18 25 máa yọ̀ ìwọ tó ti bí gbàrà bí gbòòrò wàá tún fẹ́ máa sunkún pé kó máa bẹ̀ ẹ́ kí ló ṣe ẹ̀ náà wàá fẹ́ máa yọ̀ if any man comes to me tó bá sọ wípé obìnrin kan ó act funny mo láwọn obìnrin lẹ̀ tí máa fi replace ẹ̀ mi ì tiẹ̀ ní jẹ́ kó dúró kó fún ẹ ní time stop playing ẹ má máa play pẹ̀lú emotion wọn náà why are you guys doing that why tẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ why tẹ ṣe ń wà petty why tẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ why tẹ ṣe ń ṣe bí ọmọdé abilékọ ìyálé tó ti bí àwọn ọmọ tó ti dàgbà tó bá ní relationship kan tó dẹ̀ rọ́kùnrin tó wà reliable why don't you hold on to him ṣé kò ń rí yín lára kí ẹ máa kí láàrin ọdún kankan lọ́kùnrin méjì ti dòyìn ni kò ń rí yín lára kẹlẹ́ ti wà nílé ọkọ kan ìkejì kẹta ni I don't know èmi ò lè ṣí ara mi lẹ̀ fọkùn gbà because nígbà tó ti ní ọkùnrin kan tẹ́ ti débi pé ẹ ti ń dóra yín tí kò dẹ̀ ń ṣe pé bóyá ó ṣe nǹkan tó ṣe pé kinní kan tó yí kọ̀ọ̀kan switch kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ẹ o kò bẹ̀rẹ̀ sí ní misbehave o tún ti ń wẹ́lò mi tó máa dó ẹ how do you feel láti máa ṣí ara yín èmi máa ń ṣọ̀rọ̀ okó àtòbò èmi ò máa ń ṣí mi máa yàn dì how do you feel láàrin ọdún méjì kò ti dó ọkùnrin méjì how do you feel láàrin ọdún mẹ́wàá gan kò ti pààrọ̀ ọkùnrin mẹ́ta how do you feel ṣé kò níyín lára ni kò níyín lára ni kẹ́ ti wà pẹ̀lú ọkùnrin kan kẹ́ ti máa dóra yín láàrin oṣù mẹ́ta kó tún ti fẹ́ fi yẹn lẹ̀ kó tún ti fẹ́ lẹ́lòmíì kí ni kò irritate yín ni ṣó easy fún yín láti ṣí ara yín ni ó easy fún yín láti sùn sílẹ̀ lórí bẹ́ẹ̀dì èèyàn láti ka ara yín sókè kí wọ́n máa Jesus Christ kó máa tẹ́tí kẹ́ ṣí ara yín sókè kọ́ dẹ̀ ti máa rí pé láàrin ọdún kan ẹ ti ó tẹ̀ irritate mi pé láàrin ọdún méjì ẹ ti dú ọkùnrin méjì mẹ́ta báwo lẹ ṣe máa ń feel náà téèyàn bá tiẹ̀ ti torí pé o ò fẹ́ máa ṣí ara káàkiri gan o lè ti torí ẹ̀ dúró pẹ̀lú ọkùnrin kan wàá kàn máa wò ó pẹ̀lú nǹkan tó ń ṣe èyí tó bá wà manage tí ò bá ti ní ẹ lára jù torí pé o mọ̀ pé o bóyá o ò lè máa mo yin àwọn tó ń lọ́kọ méjì mẹ́ta honestly èmi bí mo ṣe wà yìí ẹ rí pé ó ní mí lára gan kí n tó lè sọ wípé bóyá mo ní pé bàbá àwọn ọmọ mi ó wà irritating
ó wà very mi mọ̀ báwọn tó ṣe ní mẹ́ta mẹ́rin ṣe ń ṣe ó wà hey Jesus Christ ó wà irritating I'm telling you ẹlòmíì á dẹ̀ tún carry shoulder by ó wà very irritating pé o ti ṣí ara lẹ̀ fún ọkùnrin méjì mẹ́ta láàrin ọdún kan láàrin ọdún mẹ́wàá o ti dó ọkùnrin mẹ́ta ó wà irritating mi mọ̀ bẹ́ ṣe ń ṣe ẹlòmíì kò tiẹ̀ kà sí anything mi kò ẹlòmíì ò kà á kún anything because tó bá kà á kún tó bá ti ní relationship kan you hold on to it tí ò bá ti fún ẹ ní wàhálà tí ò tiẹ̀ ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ so tọkùnrin ò bá ti fún ẹ lówó ń sìn wàá filẹ̀ wàá tún lọ bẹ́ẹ̀ lómi tí ò bá fún ẹ okó mélòó ló fẹ́ dó láàrin ọdún kan okó mélòó ló fẹ́ dó láàrin ọdún kan okó mélòó ló fẹ́ dó even láàrin ọdún márùn-ún èmi tí mò ń ṣe okó àtòbò yìí mi ilé ay Jesus Christ ẹ máa ṣí ara yín ṣe ọ̀rọ̀ yín ò yé mi o honestly ọ̀rọ̀ yín ò yé mi ọ̀rọ̀ yín ò yé mi ọ̀rọ̀ yín ò yé mi it's not for men too ọkùnrin lè dó nǹkan tó wù is in your bang eduak ọkùnrin lè dó nǹkan tó wù tó bá fẹ́ fi rẹ̀ wí ọkùnrin lè dó ọ̀rẹ́ méjì pọ̀ kó dúró sí junction káwọn ọ̀rẹ́ méjì yẹn kọjá kó ní ta ni mo ti dó lágbájá mo ti dó pẹ̀ ìwọ àsobìnrin ṣó o tiẹ̀ lè dóyàn méjì pọ̀ láàrin street kó dúró sí junction kó máa ní mo ti dó lágbájá láti inú ilé báyìí ọkùnrin dẹ̀ lè ṣe Ọlọ́run ló fún wa ní ẹni ọ̀wọ̀ yẹn Ọlọ́run ló sọ pé ká jẹ́ ẹni ọ̀wọ̀ ló fi ọ̀wọ̀ sí wa lára èmi ò mọ bí àwọn tó ń ṣe ọkọ mẹ́ta ọkọ mẹ́rin ọkọ méjì pọ̀ láàrin ọdún kan èmi ò mọ bó ṣe ń ṣe o mi ò mọ bó ṣe ń ṣe o bó bá tiẹ̀ ti torí wípé ọkùnrin yẹn dà kọ́ tiẹ̀ ti torí pé o fẹ́ jókòó pẹ̀lú just a man èmi ò kí ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tẹ́ máa tí mo máa ń ṣe matchmaking pẹ̀lú tẹ́ àárín oṣù mẹ́ta tí ẹ máa wà pẹ̀lú ọkùnrin yẹn tí mo dẹ̀ máa establish pé ti dóra yín tẹ́ máa wá ní ẹ wá máa sọ story fún mi pé tún wẹ́lò mi ò ń respect yín mo sọ fún yín lẹ́ni mi ò kí ń rate yín Ọlọ́run mi ò ń rate yín wàláì ẹ máa ń dàbí mi ò ń rate yín ẹ má fojú yẹn wò mí o honestly mi ò kí ń rate yín mi ní kẹ́ má ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe o but mi ò ń rate yín because mi ò lè imagine kí ẹ pààrọ̀ ọkùnrin méjì láàrin ọdún kan tí kì í ṣe pé bóyá ó nà ẹ́ òkè kò fún ẹ lówó bó tiẹ̀ jẹ́ pé ó fẹ́ keep ẹ̀ síbẹ̀ pé kẹ́ máa dóra yín keep ẹ̀ síbẹ̀ instead of kẹ́ máa lọ káàkiri lẹ́yìn ọmọ mélòó ìmí àti pé 50 o ò tún nílè manage relationship wà nígbà tó bá pé 50 tó ń pààrọ̀ relationship kí ni kọ́mọ ẹ ṣe mọ nǹkan tẹ́ fẹ́ honestly ìgbà ó nígbà téèyàn máa ń lé owó lára ọkùnrin ó nígbà téèyàn máa ń lé ìfọ̀kànbalẹ̀ ó dẹ̀ nígbà téèyàn máa ń fi ọkùnrin cover dignity ẹ̀ honestly ìgbà mi wàá lé owó ìgbà mi wàá ní ọkùnrin láti cover dignity as obìnrin pé o ò fẹ́ máa ṣe káàkiri o ò fẹ́ máa dóko káàkiri mo fọlọ́ ọba ṣẹlẹ́rìí tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin èmi àti pátá mi ì lè fẹ́ ọkùnrin nílùú ìmọ̀ Olódùmarè ń gbọ́ nǹkan tí mo sọ mi ì ní ṣe lẹ́yìn ọdún mélòó màá rìn jìnnà ni kò tún ní jẹ́ ìlú UK yìí mọ́ màá rìn jìnnà tí nǹkan kan bá ṣẹlẹ̀ bí àti mo bá fẹ́ relationship mi kò ní jẹ́ kódà mo lè tìtorí ẹ̀ má fẹ́ Naija mọ́ mo fọlọ́ ọba ṣẹlẹ́rìí mi ò wish kí nǹkan kan ṣẹlẹ̀ o but perhaps or peradventure mo lè tìtorí ẹ̀ kí n má fẹ́ Naija mọ́ mo máa kò ní jẹ́ UK yìí mọ́ láyé kò ní jẹ́ UK yìí mọ́ láyé mi ní ṣe máa rìn jìnnà ni máa rìn kò lè jẹ́ UK mọ́ láíláí mi wá mo bẹ ṣe ẹ kàn máa ní ẹ fẹ́ máa pààrọ̀ ọkùnrin ẹ fẹ́ máa nígbà míì kò ní wo owó lára ọkùnrin tó bá ti wà protected tó dẹ̀ níṣẹ́ ẹ lọ́wọ́ tí ọkùnrin yẹn dẹ̀ ń respect ẹ tó dẹ̀ establish pé ó like ẹ kò ní dá fowó
because ìyẹn lásán wàá cover dignity ẹ, wàá cover pride ẹ. Kò ṣe nǹkan tó dáa kó ọmọbìnrin wọ inú party kan káwọn ọkùnrin bíi 4 ti dú ẹ nínú party yẹn, kó dáa. Kó wọ bì kan káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mí nílùú, èmi ò mọ̀ wọ́n, mi ò ń jáde. Mo sì lọ síbì kan lánàá bí mo ṣe wọbẹ̀. Má yẹn ni mọ̀ mí ni, mo ní mi ò mọ̀ yín. Ó ní mo mọ tẹ́ ń bá jáde, mo mọ partner yín náà. Mo ní mi ò mọ̀ yín. Nígbà tá wá sọ̀rọ̀ dé stage kan, ẹni tí mo lọ bá ọkùnrin ni. Mo wá ní ṣe rí nǹkan tí ò ṣe dáa kí ọmọbìnrin máa ṣèṣekúṣe àbí kó máa rìnrìn kùnrin. Torí bí mo ṣe wọlé ẹni tí mo wá rí, mo rí ojú lójú máa yẹn bẹ́ni pé mo mú ẹ lénìí. Èmi ò tiẹ̀ mọ̀ pé ó mọ partner mi, bọ́ mo rí lójú ẹ̀ bí pé mo ká ẹ lénìí. Nígbà tí ó wá lóun mọ partner mi tó rí tí mo wá gbé call, mo wá pè yẹn, mo ní èèyàn kan wà bí wọ́n láwọn mọ̀ yín o pé ẹ̀gbá wọn. Mo dẹ̀ ti sọ bí tí mò ń lọ, wọ́n wá gbà kan máa ní wọ́n bá kíra wọn nǹkan kan. Bàbá ọkọ ẹni o nǹkan kan. Ẹni tí mo lọ bá wá pè mí, ó ní àǹtí Yinka, mo ní sà, mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Mo ní kí ni? Oníṣẹ́ ẹ̀ ní bínú, mo ní mi ní bínú sà. Oníṣẹ́ ẹnéyàn ni, ẹlọ́kọ ni, ẹnéyàn tẹ́ ń bá jáde ni. Mo ní ó ní ẹ̀ẹ́dẹ̀ gbé wá sórí Facebook, mo ní for what? Mo wá sọ fún máa yẹn pé sà, nǹkan tí ò yẹ kéèyàn máa rìnrìn kùnrin yẹn, èmi ò kúkú mọ̀ yín. Ká ní ìranù ni mo bá wá bí mo ṣe máa wẹ̀ sí yín lọ́wọ́ nìyẹn. Kíní yẹn dẹ̀ ti ṣẹlẹ̀ sí mi, kò ṣẹlẹ̀ sí mi, ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì. That means pé London kéré. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lè jókòó sórí relationship, London kéré, UK kéré. Mo wá ní ẹ̀sà, mo ní ìjẹ́ mọ̀ mí gbòòrò, wọ́n láwọn ò mọ̀ mí. Mo ní mi ò ń jáde. Tí ò bá ń ṣe èèyàn mi tí mo wá kí yìí pé mo láti wá kí wọ́n, mi ò kí ń jáde. Mi fi ṣe ka. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ̀ mí bí I stand to be corrected. Kò sẹ́ni tó máa lóun rí mi níbi ìkan níta. Kò sí. Èèyàn méjì péré ló mọ ibi tí mò ń gbé nínú UK yìí. Èèyàn méjì péré ní ilẹ̀ ní tó mọ̀ o. Èèyàn méjì péré ló mọ lé mi, partner mi àti one other person tó jẹ́ bí ẹ̀gbọ́n mi. Èèyàn méjì yẹn ni, you can imagine. Ìjọ tí mo ti ń gbé nílùú yìí, àwọn ọmọ mi ò lè sọ pé èèyàn kan wá kọlẹ̀ kókókókó, we are looking for your mother's friend. Kò ṣẹlẹ̀ rí. Àwọn wá kọlẹ̀kùn ọ̀rẹ́ mọ́mì, kò ṣẹlẹ̀ rí. Mo dẹ̀ like bẹ́ẹ̀, mi ò ń wà, ilé mi ò kí ń sú mi. Kábílẹ̀ ti pé wàá lara sílẹ̀ nínú ìlú kan náà, wàá dó ilé, wàá dó tọ̀hún. Wọ́n bá dẹ̀ sọ wá ní pé òun wá owó káàkiri. Okó mélòó ló fẹ́ dó? Èló náà fẹ́ fún ẹ? Èló náà fẹ́ fún ẹ? Èló náà fẹ́ fún ẹ? Ẹ try láti máa ní dignity now. Tóbìnrin bá wà in your 50s, irú ẹ̀kọ́ ló ń wá owó lára ọkùnrin. Tó náà bá ti fún ẹ níṣẹ́ tó dẹ̀ ní stable person tí ó ṣe fẹ́ máa dókó káàkiri ni. Àwọn ọmọ kéékèèké ló lè máa ṣe yẹn. Ṣé at over 50? Àwọn tó ń lọ́kọ oríṣiríṣi, èmi ò mọ bó ṣe ń ṣe o. Mi mọ bó ṣe ń ṣe o. Mi mọ bó ṣe ń ṣe o. Ẹni tó bá mọ history mi nílùú yìí pé mo fọkọ káàkiri, ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti sọ o. Mo challenge yín, ẹni tó bá bò mí kò ní kúre o. Pé èmi nínú ìlú yìí pé mo ní history báyìí. Ẹni tó bá bò mí, Ọlọ́run ò ní bò o, kò ní bò láṣìírí o. Ẹni tó bá mọ history mi nílùú yìí pé mo ṣe báyìí nínú ìlú yìí, ẹ jọ̀ọ́ kó jáde o. Èmi ò mọ bó ṣe ń ṣe o. Adára níwọ̀n lọ yọ link yẹn. Tó o bá yọ link yẹn, máa block ẹ finally lórí page mi. O ò ní rí page mi mọ́. Adára níwọ̀n lọ yọ link yẹn. Tó o bá yọ, máa block ẹ lórí page mi. O ò ní rí page mi mọ́ o. Mo sọ fún ẹ o. Lọ yọ link yẹn o. Ṣé yé yín? Ẹ jọ̀ọ́ tó o bá ti mọ̀ pé o fẹ́ máa pààrọ̀ ọkùnrin, my place is not the best for you. You can just check out other platforms. Èmi ò dẹ̀ kí n tọ̀yàn, mi ò ń fúnyàn lọ́kọ. Attitude ẹ ló máa fọkọ fún ẹ. Irú bọ̀bọ̀ tó wá pè mí lé nìsín, òun àti lady yẹn, they've been together for like 6 months. Bọ̀bọ̀ yẹn ń bá mi sọ̀rọ̀, ó fẹ́ lè máa sunkún. British ni bọ̀bọ̀ yẹn ní lady yìí ló lead òun on. Á pè òun tó ń bá fẹ́ kúrò níbi iṣẹ́,
òun ló bẹ̀rẹ̀ sí ní sọ I love you aṣọ oúnjẹ òun tí ẹ fẹ́ gbà ńgbà tó ń rí bó ṣe ń ṣe òun bẹ̀rẹ̀ sí ní support ẹ̀ nǹkan kan òun support ẹ̀ mentally financially physically pé ó kàn déédéé change òun wá béèrè lọ́yẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ó wá lóun rántí past òun what kind of rubbish is that what kind of rubbish is that ohun tóun bá ṣẹ̀ wọ́n á mọ̀ pé òun ṣẹ̀ ewu làbọ̀rọ̀ máa rántí past ẹ máa fi punish ẹni tó present irú ọ̀rọ̀ wo nìyẹn ẹ jọ̀ọ́ bọ̀bọ́ yẹn wà available British ni and ó dẹ̀ wà okay single person ni mo ti sọ fún bọ̀bọ́ yẹn pé kó má tiẹ̀ gbẹ̀bẹ̀ mọ́ ó ní bó lady yẹn ṣe máa ń ṣe nìyẹn á kọ̀ déédéé wọ mood 3 days after á padà wá bẹ̀bẹ̀ ó ló dẹ̀ ti sùn pé red flag ní fóun why would you be doing that tẹ bá rẹni tó nífẹ̀ẹ́ yín tó wà genuine ẹ bẹ̀rẹ̀ sí ni máa misbehave nítorí ẹ̀ náà ṣe ń parọ́ fún yín nítorí ẹ̀ náà ṣe ń tàn yín the guy is available I think he's about 47 he's available and he's a very fine guy nísìnyí mo ti sọ pé kó má tiẹ̀ fún ní chance yẹn mọ́ tó bá yẹ ẹ̀ máa lẹ́yìn ò like obìnrin èmi ni mo mọ ìwà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí ń wù èmi ni mo mọ ọ̀pọ̀lọpọ̀ ìwà tí àwọn obìnrin yìí máa ń wù àwọn tí ò wọ̀n sí ìta náà máa ní èmi support ọkùnrin mò ń support ọkùnrin mọ̀ wá táwọn àwọn ìyá wa tó dẹ̀ máa ń sọ fún mi pé mò ń support ọkùnrin yẹn àwọn ìyá yẹn àwọn yẹn ní táìmù tiwọn wọn ò ṣọkọ wọn bẹ́ẹ̀ bọ́ wọn ò mọ̀ pé táìmù tiwọn yẹn wọ́n níyì ìsìn àwọn obìnrin ò I'm telling you you can èmi ò ṣe yẹn o if you want to do play game mi ní pé tó bá fẹ́ play game máa ṣe petty ẹ lọ sí other platforms láti lọ rí ọkùnrin I have somebody wúrú bọ̀bọ̀ yẹn mo máa fún lóbìnrin mi mo láwọn obìnrin tó pọ̀ lọ́wọ́ náà ìkan wá bọ́ sí ẹ lọ́wọ́ wàá tún wá fẹ́ wá máa ṣe kínní at over 50 at even 45 ìmí à máa kakọ òun wàá máa wẹ́ni tó kúrú wàá máa wẹ́ni tó ga ìwọ dẹ̀ kúrú wàá máa wẹ́ni tó fàyìn ìwọ ugly wàá máa wẹ́ni tó tínrín ìwọ sanra so ẹni tó tínrín bóyá tó lọ sí gym nísìn bóyá èmi mò ń wọkọ̀ sí ìwọ tó sanra òun wọkọ̀ á wá fèmí sílẹ̀ tí mò ń live healthy life á wá fẹ́ wọ o ò ní lọ wá irú ẹgbẹ́ ẹ tẹjọ máa lọ sí gym lọ ṣe kinní together ìwọ tó ti wà out of shape tó yẹ kó wárú ẹgbẹ́ ẹ tó máa take care with your shape a máa wẹ́ni tó tínrín ó dùn bẹ́ẹ̀ ni ìwọ náà ò tínrín I mean please èmi o ẹ bá ti mọ̀ pé ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ please don't come to me a lady tó bá nídìí tó bá mọ̀ pé o dúró déédéé tó níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ to look fine to look okay to jẹ́ professional because the guy is okay is very handsome to not hesitate to contact me on +447404851234 diaspora ni o London in particular ní kẹ́tì kọ sí mi anyway mi ìfẹ́ kí ṣó yìí pẹ́ I'm just upset ní láàbá àwọn obìnrin ṣe ń ṣe honestly it's not it at all ó dàárọ̀.